ẹni tó bá ti ní ọ̀tá nínú indọ́sítírì ó níbi tó máa lè dé mọ̀ ó mọ̀ bóyá ẹni tó mú lọ́tà bóyá òun ló tún máa padà fún ẹ ní nǹkan míì tá a tún jẹ́ káyé tún mẹ̀jú bí wọ́n ṣe yẹn lọ. ẹ ṣeun sàmọ́. Ambassador Ọdúnládé Adékọ́lá àwọn ni wọ́n gbé wa wọ ìlú eré tó tẹ̀ wá ní ìlú eré tó fi lé wa lọ́wọ́ pé kò ní. mo ya fíìmù kan gbà ẹ̀ mo wá lọ bá àwọn mákẹ́tà pé ẹ jọ fíìmù yìí ẹ bá mi ta síta ẹ jẹ́ kán máa wá náà ẹ jẹ́ kán ṣe tí mi ò rí mákẹ́tà kankan gba fíìmù yẹn lọ́wọ́ mi ò rí mákẹ́tà kankan gbà bó wọ́n kàn fi mi ṣe yẹn náà àwọn wo ló wà bẹ́ẹ̀ àwọn wo ló pè àwọn wo lè gbá àwọn wo làwọ̀ ọjọ́ yẹn bá mi ló jẹ́ gan tá a ti kówó yaṣẹ́ tá a dẹ̀ láwọn èèyàn bá wà láti ta síta. ọjọ́ tínú mi dùn jù ó ní ìgbà tí tèmi náà rí i pé àwọn èèyàn ti mọ̀ mí láwùjọ tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ sí pè mí ọ̀rọ̀ ayọ̀ máa bọ̀ location wà gbà wá tèmi náà bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà wọ́n nídìí iṣẹ́ eré tàbí inú mi máa ń dùn. ẹ ṣe bí ẹ ṣe ń gbọ́ wa káàkiri gbogbo tàgbáyé a ti wà pẹ̀lú àgbà ọ̀jẹ̀ nínú òṣèré àgbà ọ̀jẹ̀ nínú òṣèré ni wọ́n fẹ́ láǹfààní láti bá wa sọ̀rọ̀ nítorí pé a wà nínú location wọn tí wọ́n ń ya fíìmù kan lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n kó tó di pé a máa tẹnumọ́ iṣẹ́ yẹn gangan wọ́n láǹfààní láti bá wọn sọ̀rọ̀ bíi 2 sí 3 tí wọ́n máa láǹfààní láti dá mi lóhùn pẹ̀lú ẹ̀ mi wà ní dárúkọ wọn àwọn gangan nìkan láǹfààní láti dárúkọ ara wọn fúnra ara wọn tẹ́ bá wojú náà ẹ ti wò pé ojú tó gún régé ni dáadáa ẹ ṣe jọ ọ yẹ bá wa máa like bá wa máa subscribe máa ṣe kí ni ẹ máa share ẹ jẹ́ bí wọ́n gẹ́gẹ́ bí ṣe wọ́n orúkọ yín sà lẹ́kùnrẹ́rẹ́ sà. orúkọ mi ni Olúwadámiláre ọrọ̀ ayọ̀ Fágbèmí àwọn olólùfẹ́ mi sábà máa ń pè mí ní Fọmọṣọlá àwọn míì pàwọ́ ya àwọn ọlọ́yọ̀ ó pọ̀ lóríṣiríṣi. láwọn orúkọ tí wọ́n máa ń pè yín tí wọ́n ti fi táàgì wa. ok sọ yìí wọ́n á fẹ́ kẹjẹ kán mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe torí pé ẹ ti jẹ́ gbajúmọ̀ ó kọjá pé àìwò lọ́rọ̀ eégún tó bá ti jáde ó ti jáde náà ni àwọn ti di ní gbogbo ara yé ń wò wọ́n sì ní báfin bá sì wọjà ní gbogbo ara yé ní ṣe kí ni ní ń péjú wò ó kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe sà àwọn èèyàn ti mọ iṣẹ́ yín o ṣùgbọ́n fún àwọn tí ń ṣẹ̀ṣẹ̀ ń láǹfààní láti máa wò wá ẹ jẹ́ kí wọ́n mọ irú iṣẹ́ tẹ̀ ń ṣe sà. iṣẹ́ tí mò ń ṣe náà ni iṣẹ́ eré orí ìtàgé adẹ́rìn-pòṣónú bàbá mi mo wá bá yín pẹ̀lú àwọn ọ̀rọ̀ bíi 2 sí 3 kí lè rí tẹ́ fi yan iṣẹ́ adẹ́rìn-pòṣónú orí ìtàgé kí ló dé tẹ́ fi yan láàyò sá torí iṣẹ́ pọ̀ lọ́lọ́kùnrin ìjọba àrí tailor àrí plumber àrí tyler bó tó wá dé pé iṣẹ́ adẹ́rìn-pòṣónú ti ṣe orí ìtàgé lè yàn láàyò sá. lákọ̀ọ́kọ́ náà ibi tí orí bá dá mi sí ibẹ̀ ni ẹni gbé mo fẹ́ lè sọ pé iṣẹ́ eré orí ìtàgé yẹn ó wà nínú ẹ̀jẹ̀ abínibí ohun tó bá dẹ̀ ti wà nínú ẹ̀jẹ̀ yẹn tó jẹ́ abínibí kò ní ṣe ń pamọ́ra. kì í ṣe pé abínibí ó yàtọ̀ sí ability. ó yàtọ̀ sí. ibo lẹ ti kọ́ṣẹ́ sà. mo náǹfààní láti kọ́ṣẹ́ ní abẹ́ ọ̀gá mi Ọdúnládé Adékọ́lá. àwọn gangan ni ọ̀gá tó kọ́ wa níṣẹ́. mo ní àwọn ọ̀gá lóríṣiríṣi tó pọ̀ nínú ọ̀sùn ṣùgbọ́n ọ̀gá tó dìídì kọ́ mi tó fún mi ní nǹkan tí màá máa jẹ tó fi lé mi lọ́wọ́ tó fi ọ̀nà yẹn hàn mí wípé máa bọ̀ Ambassador Ọdúnládé Adékọ́lá àwọn ni wọ́n gbé wa wọ ìlú eré tó tẹ̀ wá ní ìlú eré tó fi lé wa lọ́wọ́ pé kò ní. ṣeun sà gẹ́gẹ́ bí inú mi tiẹ̀ dùn gẹ́gẹ́ bí ẹ ṣe wulẹ̀ endorse ọ̀gá yẹn torí ọ̀pọ̀lọpọ̀ ní ìfẹ́ fi ọ̀gá rẹ̀ kàn torí pé ọ̀gá rẹ̀ ò hàn láwùjọ ṣùgbọ́n bàbá ọmọlúwo gangan ni bó lẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé yìí gẹ ẹsẹ̀ lè ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ níwọ̀nba ṣókè. mo jẹ́ ọmọ bíbí ìlú ọmọ Ọ̀ṣun ni ní ọmọ Ọ̀ṣù gangan ọmọ Iléṣà ní ìlú adẹ̀rẹ̀ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Ìbàdàn bíi Ìbàdàn lẹ́bẹ̀ẹ́ sí. nílùú Ìbàdàn ibẹ̀ láti lọ sí iléèwé àkọ́bẹ̀rẹ̀ àbúrò bẹ́ẹ̀ àlọ́ sí girama nílùú Ìbàdàn yìí náà àtàkùrò bẹ́ẹ̀ lọ sí Ifẹ̀ láti tẹ̀síwájú díẹ̀ ní Universal College of Technology ṣe àkọ́ business admin. ìgbà tá a parí ohun tó jẹ́ abínibí tó wà ní ẹ̀jẹ̀ fi wá sílẹ̀ náà torí láti kékeré bíi àwọn church àwọn ká máa pa wọ́n lẹ́rìn ká máa ṣe sinimá làwọn àgbẹ̀ ẹ̀bùn yìí kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀
màá fi wá lọ bá ọ̀gá mi Ọdúnladé Ambassador Ọdúnladé Adékọ́lá. ní ọdún wo sá? Mo lọ bá ọ̀gá mi Ọdúnladé Adékọ́lá ní year 2006. Ṣùgbọ́n kó tó di pé mo lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi àti gbọ̀ngàn ń ṣe káàkiri tàṣà tí ń ṣe stage play, tá ti ń ṣe stage, tá ti ń lọ sọ́dọ̀ àwọn tó bá ń ṣènáwó, ká jó, ká ṣe sinimá fún wọn, ká kúrò ńbẹ̀. Ṣùgbọ́n nígbà tá a wá wò wípé ká wá ìmọ̀ kún ìmọ̀, mo lọ sí ọ̀dọ̀ ọ̀gá mi Ọdúnladé ní year 2006. ẹ ṣeun sá. ẹ jẹ́ kí n wá béèrè ọ̀rọ̀ kan sá. ẹ lọ sí ọ̀dọ̀ ọ̀gá yín Ọdúnladé Adékọ́lá sá. Nínú òṣèré gangan tá a bá wò lọ ta lè mẹ́tọ̀ yín, ta ni role model yín sá? Àwọn mẹ́ńtọ̀ mi pọ̀. ẹ dákọ̀ bíi méjì sí mẹ́ta sá. Àwọn role model mi pọ̀, àwọn mẹ́ńtọ̀ mi pọ̀ because mo máa ń kọ́ ìmọ̀ fún wọn. Gbogbo àwọn tó ti làmìlaka nídìí iṣẹ́ yìí ìmọ̀ pátá dẹ̀ ni mo jẹ torí ìkan méjì mẹ́ta rí mú lára. Àwọn tó wá jẹ́ ń kọ́mì tí ẹ bá pàdé ní location kó tẹ́ pàdé lóko, ṣé ẹ kì í rẹ́ kọ̀ọ̀kan lára tí wọ́n ní sá? Kò sí bẹ́ẹ̀ yẹn ṣe máa ń wà téèyàn kì í rẹ́ kọ̀ọ̀kan torí èèyàn kì í mọ gbogbo nǹkan tán. Èèyàn kì í mọ gbogbo nǹkan tán. Ẹni tó bá ti mọ nǹkan tán lé ayé kò ní ju ibi tó wà. Ojoojúmọ́ la máa ń kọ́ ẹ̀kọ́ sí. Ẹ ṣeun sá. Tá a bá wọ nínú industry tí a mọ̀ sí Nollywood káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà, tá a bá wò lọ ta ló ṣẹ̀yìn rí tẹ́ mọ̀ pé ẹ lè foríjì lágbájá láyé mi ládùn tó ṣe fún mi yìí láyé lè foríjì tá lè lò tá lè dé dákọ̀ nù wọn sá? Kò sí bí èèyàn ṣe wà tó máa tó bí òní. Kò sí bí èèyàn àtẹ̀yìn bí wọ́n ṣe níṣẹ́ wọn. Ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì jù ni wípé tí wọ́n bá ṣẹ̀yìn tàbí téèyàn bá ṣẹlẹ̀ wọn tẹ́ bá ti jọ sọ ó tán síbẹ̀. Nínú industry mi ò lọ́tà. Lọ́tà. Kò sẹ́ni tí màá sọ pé ó ṣẹ̀ ní àní kíra àní paraṣẹ torí tá a bá pàdé lókè a máa pàdé sálẹ̀. Industry tóbi gan. Ẹni tó bá ti ní bẹ́ẹ̀ mi ṣe rò ó, ẹni tó bá ti ní ọ̀tá nínú industry ó níbi tó máa lè dé mọ̀. Ó mọ̀ bóyá ẹni tó mú lọ́tà bóyá òun ló tún máa padà fún ẹ ní nǹkan míì tá a tún jẹ́ káyé tún mẹ̀ ju bí wọ́n ṣe yẹn lọ. Ẹ ṣeun sá, mo wá fẹ́ béèrè ọ̀rọ̀ kan sá. Torí ọ̀rọ̀ yìí eléyìí tẹ̀ máa di gbọmọgbọmọ káàkiri gbogbo inú industry yẹn tá a mọ̀ sí Nollywood. Wọ́n á ní lágbájá ẹ má lò mọ́, tàmẹ̀dùn ẹ má lò mọ́, a gbọ́dọ̀ rí nínú eré. Làkàṣègbè ẹ má lò mọ́, a gbọ́dọ̀ rí nínú eré. Kí ló fà? Ṣé àtòkè tá ti pàṣẹ yẹn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àbí ò yẹ kó rí bẹ́ẹ̀? Àti pé ṣé torí pé wọ́n ṣẹ̀ wọ́n lókè lọ̀rọ̀ yẹn fi máa ń wáyé ni àwọn èèyàn fi lo lágbájá torí pé wọ́n lágbájá ṣe lágbájá ni ò jẹ́ kí wọ́n lè láǹfààní láti lò? Kí ló máa ń fà sá? Ìbéèrè tẹ́ ẹ béèrè ni pé látòkè wọn lè ní lágbájá ká má lò ó ní ṣe pẹ̀lú nǹkan tí bóyá mi ò mọ bí mo ṣe lè sọ dàbí alára bọ́tún tí mo kàn lè sọ nípa ẹ̀ ní wípé ṣé ẹ mọ̀ wípé ẹgbẹ́ wà. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ pé irú ẹni tán ní máa lò mọ́ àbí kíní kan tó bá tàpá sí òkè bóyá ó ti ṣẹ̀ sí àwọn òfin ẹgbẹ́ ìjìyà lè wà fún gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. Ó ní pé lágbájá ẹ má lò nínú eré mọ́ o. Tó bá jẹ́ pé ohun tó ṣe ó dé level bẹ́ẹ̀. Tó bá dé level bẹ́ẹ̀ wọ́n lè. You understand? But tí o bá ti kíní ní tèmi ò mi tí ì fi bẹ́ẹ̀ mo máa ń gbọ́ ṣùgbọ́n èmi fúnra lára mi. Ẹ máa ń gbọ́ iná ọmọ pé máa ń gbọ́. Mo máa ń gbọ́ tán lè ní wọ́n lè ní lágbájá kíní kan bọ̀ tèmi fúnra mi tí ì rí báyìí. Bẹ́ẹ̀ ṣe bí mi lèmi náà ṣe máa ń gbọ́. Èmi fẹ́ sáré béèrè ọ̀rọ̀ kan mo gbà tẹ́ ní ẹ máa ń gbọ́. A gbọ́ wípé ìyẹn tí a mọ̀ sí Kúnlé Afọ́d nígbà yẹn lọ́hùn. Àwọn tíátà wọ́n ń ṣe pé kán lò ṣùgbọ́n àwọn mákẹ́tà sọ pé wọn ò gbọ́dọ̀ lo Kúnlé Afọ́d mọ́. Ṣé mọ̀ pé ara kan yẹn náà ló di hàn tó jẹ́ pé àsábà rí Kúnlé Afọ́d nínú iṣẹ́ tó jẹ́ pé àkànwá rí Kúnlé Afọ́d nínú iṣẹ́ rẹ̀ nìkan àti kó upload ẹ̀ sínú orí YouTube ní kí ṣé ara ìjìyà yẹn náà ló lè fà sá àbí èmi ètò wà ní behind the scenes sá? Kúnlé Afọ́d ti sọ yẹn ọ̀gá mi dáadáa ni wọ́n. Okay sir. Ẹ̀gbọ́n mi dáadáa ni wọ́n. Ìgbà tẹ́ ń sọ yẹn bóyá wàá sì kéré dáadáa ń gbà yẹn. Okay. Àwa lè má ní àǹfààní láti mọ nǹkan tó fa irú bẹ́ẹ̀. Ṣé ń gbọ́ mi dáadáa torí ohun tí ò bá ṣojú mi àbí tí mo mọ ìpínlẹ̀ mi ò lè sọ torí mi ò ní fẹ́ fi kún mi ò ní fẹ́ yọ kúrò torí àwa kéré sí wọn dáadáa. Nígbà yẹn bóyá tí n bá wá rí bọ̀dà Kúnlé má lè bọ́ pé wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ nígbà yẹn kí ni ẹ ṣe fún ẹgbẹ́
àwọn fi ṣe bẹ́ẹ̀ fún àwọn tán fi ṣe bẹ́ẹ̀ bọ̀ lọ́wọ́ tí mo wà mi ò lè dáhùn torí ọmọdé ni mi ń gbà yẹn mi ò lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ àbí ṣókàtẹ̀ ṣẹlẹ̀. ok láwa kiri. ẹ ṣeun sà ọ wá kù torí èmi fẹ́ràn béèrè dáadáa sà ẹ jẹ́ ká wá wò ó pé láǹfààní láti rí bẹ́ẹ̀ kó àbẹ́ láǹfààní láti gbọ́ bẹ́ẹ̀ àwọn wo lẹ̀ ń wò níwájú pé mo wù mí kí n lé lágbájá bá kí n jù lọ ó pé ẹni yìí wú mo láìkí ẹ mo fẹ́ràn ẹ ó kàn wù mí pé kí mi àti wọn jọ ṣiṣẹ́ kí ẹ tún lọ sókè jù bẹ́ẹ̀ lọ àwọn wo ni nínú industry náà ní olówó ní Yorùbá ni àbí nínú English àbí nínú títa Hausa. wọ́n pọ̀ lóríṣiríṣi. ẹ dákọ̀ bíi méjì sí mẹ́ta. tí n bá ní kí n máa dárúkọ ẹni máa ṣú ṣùgbọ́n gbogbo ẹni tó wà lókè tó ń ṣe dáadáa gbogbo wọn pátá ni mò ń wò pé tí n bá lè rí bí ẹni tí n bá lè rí bí ẹni kémi náà tó ẹni wọ́n pọ̀ lóríṣiríṣi dáadáa tó ń ṣe dáadáa. ẹ wàá lé àwọn bíi méjì sí mẹ́ta tẹ́ lè dárúkọ. tí n bá dárúkọ èèyàn méjì mẹ́ta tí mi ò dárúkọ àwọn tó kù. ẹ rí i pé mo sọ pé ẹ dárúkọ bíi méjì sí mẹ́ta ẹ rí i pé wọ́n pọ̀ gẹ́gẹ́ bí ẹ sì sọ ṣùgbọ́n tẹ́ bá dárúkọ bíi méjì sí mẹ́ta wọ́n ti mọ̀ pé ó dárúkọ wọn ni èmi náà wà nínú wọn nìyẹn àwọn bíi á jẹ́ pé ọ̀gá yín gan ẹ fẹ́ràn wọn nìyẹn sà. wọ́n pọ̀ lóríṣiríṣi wọ́n pọ̀ lóríṣiríṣi wọ́n pọ̀. ẹ dákọ bíi méjì sí mẹ́ta. alákọ̀ọ́kọ́ ẹni alákọ̀ọ́kọ́ ó ní ọ̀gá mi Ambassador Ọdúnládé Àtìkọ́. ẹlẹ́kejì. àwọn ẹlẹ́kejì pọ̀ lóríṣiríṣi. ẹlẹ́kẹta náà pọ̀. ẹlẹ́kẹta pọ̀. ẹlẹ́kẹrin náà pọ̀. Fẹ́mi Akíndélé wà níbẹ̀. Fẹ́mi Adébáyọ̀. Fún ìwà Adémọ́lá. pọ̀ lóríṣiríṣi tán kí wàá dárúkọ àwọn obìnrin. mo ti dárúkọ fún kí Akíndélé. ẹyọ̀kànlẹ̀ dárúkọ. Tóyìn Abraham pọ̀ lóríṣiríṣi ó ní mo fi ní tí n bá ní kí n máa dárúkọ ilẹ̀ máa ṣú bí mo dẹ̀ yé dárúkọ àwọn kọ̀ọ̀kan lè èmi ò dákọ̀ bí àbí. wọ́n pọ̀ lóríṣiríṣi tán ń ṣe dáadáa lénìí tán wà tán ń ṣe dáadáa gbogbo ni mo rò pé tí n bá lè tó ẹ̀yìn tí n bá lè tó ẹ̀yìn. kí là àfojúsùn yìí. àfojúsùn rẹ̀ pọ̀ ní ti ṣe ilé àfojúsùn rẹ̀ ọ̀pọ̀ tí ò ṣe ká o pé ṣé kí n sọ ilé àbí kí n sọ ilé àbí kí n sọ ilé. ẹ wo àfojúsùn pọ̀ ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́lọ́run bá fún wa ṣe. àmín bá a ṣe ń kọ́lọ̀ bàjẹ́. àmín ó yẹ jẹ́ kí wọ́n á béèrè látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ industry tẹ́ wo industry lọ́lọ́tún tẹ́ wo industry lọ́lọ́sì níjọ́ wo ni inú yín wò pé ẹ̀rù pọ́nà yìí lọ́nà mi ó dà pé industry yìí sọ̀nà mi ṣe understand tẹ́ wo pé industry yìí ó dà pé ọjọ́ lọ múṣẹ́ mi ṣe ọjọ́ lọ ìjọ́ ò lẹ wò pé ìjọ́ yẹn gangan èmi ò fẹ́ dárúkọ pé ìjọ́ wo nínú yín bàjẹ́ tọ́lọ́pọ̀lọpọ̀ a máa ní ìjọ́ wo nínú yín bàjẹ́ ìjọ́ ò lẹ wò pé industry yìí ó dà pé kí lọ múṣẹ́ mi ṣe ìjọ́ ò lẹ rò sá. gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú ṣe rí ohun tó bá ti jẹ́ omi ara àti ẹ̀jẹ̀ yẹn kò sí ìdí iṣẹ́ téèyàn bá ń ṣe tí ò ní sí gbàgbọ́ tí ò ní bá ṣe. ìyẹn gangan mo fẹ́ fà yọ. ṣùgbọ́n ohun tó bá ti jẹ́ omi ara àti ẹ̀jẹ̀ ara ẹ̀yìn téèyàn nífẹ̀ẹ́ sí kò ní lè rírú àwọn ọjọ́ yẹn tó bá wá gan kò ní rírú bí nǹkan. ìjọ́ ò lẹ wá rí rò bí nǹkan. kò sọjọ́ tí mo rí rò bí nǹkan torí mo mọ̀ wípé kò sí ni tí ọjọ́ rere bá wà ọjọ́ búburú. iye ọjọ́ búburú yẹn ni mo fẹ́ fà yọ pé ẹ kàn sọ díẹ̀ ó lè pọ̀ ó lè má pọ̀ ẹ kàn rántí ọjọ́ kan pé níjọ́ wa ni ọ̀rọ̀ yìí rẹ̀ ìjọ́ wo ni. ká sọ wípé àwọn ọjọ́ kéékèèké máa ń wà tí bí àwọn àbùkù kéékèèké tàbí tí bí àwọn ìyà kéékèèké tó jẹ́ pé ó ṣeé ṣe kó báyàn ní ìjíṣẹ́ kéèyàn rò pé bọ́ mi ò ní lè sọ pé pàtó ọjọ́ báyìí. ẹ̀yin sọ pé pàtó ọjọ́ báyìí kí ló ṣẹlẹ̀ ńjọ́ yẹn gangan. àwọn tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn fẹ́ jẹ́ máa crack frame. kàn bá mi sọ díẹ̀ ni èmi ń bẹ nínú location tí a bá wà lóko èmi wà tí a bá wà lóko pé mo wà lóko ẹ̀gbìn kan kàn mí àbí àwọn èèyàn wá àwọn ọmọ tí ò tó mi ládùúgbò túrò pé wọ́n wá kẹ̀ fi hàn nínú múvì àwọn èèyàn wá sọ pé ṣèbí lágbájá kan nìyẹn mélòó kíni àdáyé mọ̀ ẹ mọ̀ pọ́ a máa tàbùkù lo íméèjì yẹn gbà mí ẹ kàn rántí díẹ̀ bó tiẹ̀ sí kékeré. mi ò lè rántí. ìdí tí mi ò fi lè rántí ni pé ibi tí mò ń lọ ni mò ń lọ kò ń ṣe ibi tí mo ti ń bọ̀. ok tẹ́ ẹ bá wá rántí ẹ jẹ́ kí wàá dá yín padà sí ìjọ́ òun lẹ́wọ̀ gbá àṣetì tíátà tiẹ̀ lọ tó rí mo mọ̀ pé ẹ rántí yẹn gbá ìjọ wo ni tíátà tẹ́ ẹ bá sọ pé ẹ rántí ajẹ́ pé ẹ ti mọ̀ tẹ́ ẹ ṣe lù sá ajẹ́ pé ọ̀gá tíátà àṣọ tiẹ̀ dùn lẹ́vù tó tiẹ̀ dùn tó yìí ni sá ìjọ wo ni sá. bóyá ìpàdé àwọn òṣèré ni bóyá ẹ wá dé ẹnìkan tiẹ̀ fún yín pé wọ́n pè é sí oko wọ́n wá gbà tán pè é sókun òun rèé o wọ́n fún yín lówó oko olówó location wọ́n pè òun rèé o bẹ́ẹ̀ bá àbí wọ́n pè é fẹ́mi sí pé lágbájá la fẹ́ gbọ́ mélòó rú ẹ̀. mélòó rú ẹ̀ pọ̀ káàkiri ṣùgbọ́n mo lè sọ ní pàtó ọjọ́ tí mo mi dùn jù ní
ó ní ọjọ́ tí àwọn èèyàn tán recognize mi pé bọ̀dá ìmọ̀ ṣe orí mo jẹ́ nǹkan tó ní ṣùgbọ́n mo wá lọ sọ́dọ̀ kọ́sítọ́mà mi lọ́jọ́ kan mo lọ bá wọn ṣiṣẹ́ ibi tí mo ti gbé àmàgbà tí mo ti gbé ládà tí mo ti gun orí òkè dé lọ bí mo ṣe gun orí òkè dé lọ báyìí gbàrà tèmi ti gun gbogbo ẹ̀ lọ báyìí ìgbà tí màá fi ṣe tán tí màá gbójú wò sàlẹ̀ báyìí àwọn èèyàn ti pọ̀ nídìí ládà tán ní àbọ̀dá ẹni wọ́n ń ṣe fíìmù ṣó o mọ ní o mọ Fọgbọ́nṣọlá o mọ kíní kan o mọ táwọn èèyàn ń pariwo tèrò wa pọ̀ ju wá ti máa wẹ èmi náà ẹ ti ń mọ̀ mí iṣẹ́ mi àti dá ó pọ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi. ẹ ṣeun sá inú mi dùn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe dákọ̀ àwọn kankan tẹ́ àbẹ̀rẹ̀ lọ́wọ́ yín tẹ́ fún wa níwọ̀nba ẹ ṣé Ọlọ́run àbá mi tẹ̀lé yín síwájú lọ́pọ̀lọpọ̀. Sá à ń gbọ́ pé a mọ̀ pé location la wà yìí sá a tún wá gbọ́ pé àwọn kan sọ nínú ara wọn pé iṣẹ́ kan ń bọ̀ lọ́wọ́ iṣẹ́ wo ni sá. iṣẹ́ kan ń bọ̀ lọ́wọ́ òun náà ni màá ní àǹfààní láti máa lọ́wọ́ báyìí Ẹ̀kúgbè mi ní táìtù rẹ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ ẹ mọ̀ pé sinimá tó bá ti ọwọ́ mi jáde kò sí àṣàdànù bẹ́ẹ̀ látòrí Fọlámi Alágbé Fọgbọ́nṣọlá Fàwọ̀yà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ilé tó à ń ṣe lọ́wọ́ ẹ̀ tá à ń kó lọ́wọ́ ẹ̀ Ẹ̀kúgbè mi àwọn actress wa àti actor wọlé pé. wọ́n pọ̀ lóríṣiríṣi bẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe rí wọn. ṣé ẹ̀pọ̀ ọ̀gá yín sísà. ọ̀gá mi ò ní àǹfààní láti wá gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú. ṣé ìṣèpọ̀ ọ̀gá yín lè tì í. irọ́ o. ṣé ìṣèpọ̀ ọ̀gá yín máa ń rùn ní kíni àbí Fọgbọ́nṣọlá ní kíni. irọ́ o kò sí jà láàrin mi àti ọ̀gá mi. ẹ jẹ́wọ́ mi ẹ̀ ní bú yín mi ẹ̀ ní sọ̀rọ̀ sí i. ohun tá a fẹ́ ṣe kódà gan ọ̀gá ló fún wa ń dètí pé máa lọ ṣe ṣùgbọ́n ṣe mọ̀ pé ọ̀nà pọ̀ káàkiri tó bá yá jù ó ṣe ń ṣe kọ́gà náà dé ṣùgbọ́n kò sí nǹkan tá à ń ṣe bí tọ́gà ọ̀nà kò sí nǹkan tọ́gà ọ̀nà Ẹ̀kúgbè mi ló ń bọ̀ lọ́nà Ẹ̀kúgbè mi eléyìí tún yàtọ̀ sí gbogbo àwọn iṣẹ́ tí mo ti ń ṣe bọ̀ lẹ́yìn torí nínú oríṣiríṣi characters ni àwọn olólùfẹ́ náà ti ń rí mi ṣùgbọ́n eléyìí tí mo tún ṣe nínú Ẹ̀kúgbè mi ṣe rí ìròyìn ò lè tó àfojúbà tó bá jáde tó ń kálukú bá rí ẹ̀yin gan máa mọ̀ pé no ọ̀rọ̀ ayọ̀ kò tún ṣe ní. orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ sà. orúkọ mi náà kò yí padà ọ̀rọ̀ ayọ̀ Olúwadámiláre. ẹ bá kí gbogbo àwọn fáǹsì yín àtàwọn tí wọ́n ń bọ̀ lọ́nà láti jẹ́ kán mọ̀ pé iṣẹ́ tíátà kò ṣe rere sà. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi nílé lóko gbogbo ẹ̀yin tẹ́ wà ní òkè òkun ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà gbogbo pátá ni mo kí o ẹ̀tẹ́ ní sí mi ìfẹ́ náà kò ní díbàjẹ́ lágbára ohun tí ẹ̀dẹ̀ ń rí lára wa tẹ́ fi nífẹ̀ẹ́ sí wa Ọlọ́run tún máa ràn wá lọ́wọ́ láti tún ṣe ju bí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí. àná ẹ̀yin tẹ̀dẹ̀ ń bọ̀ lọ́nà iṣẹ́ eré iṣẹ́ tó dáa ni o iṣẹ́ tó dáa dáadáa tí mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́yà bá ti lè ní sùúrù tó dẹ̀ ní ìfarabalẹ̀. ẹ ṣe ọ wá kù ìbéèrè kan sà ìbéèrè yẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé tó bá ti lówó ẹ̀ lọ́wọ́ bó bá lọ́gàá bó bá lọ́mọṣẹ́ wàá ya múvi ẹ gbọ́ ṣé kìí ṣe kán tàbùkù iṣẹ́ yìí a lọ́pọ̀lọpọ̀ obìnrin tó jẹ́ pé wọ́n á pe action bíi 50 kó tó di pé wọ́n á ṣe rí nǹkan fẹ́ mú a máa ń gbọ́ pé ta lọ gẹ́ gan nínú oko yìí gan kí lẹ lè sọ fún wa nípa àwọn èdè yẹn sà. ohun tẹ́mi kan lè sọ ni wípé ẹ̀bùn wà ọkọ̀ sí bẹ́ẹ̀yàn bá ṣe ní ẹ̀bùn tó ó tún dára kéèyàn tún kọ́ lọ́dọ̀ àwọn tó mọ̀nà kan lè bá tètè fi wọn lọ. ìyàtọ̀ wà nínú ẹ̀bùn àti pé mo kọ́ èèyàn lè nẹ́bùn lóòótọ́ but tó bá tún kọ́ wọ́n á tún jẹ́ káwọn kankan yẹ irú bí ibi tá a ti ń lù bí irú bí àìkí ń lù bí lóòótọ́ èèyàn lè ní owó kó lóun fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ìyàtọ̀ máa wà ń bẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ó pọ̀ lóríṣiríṣi téèyàn bá nàgà ó wà lábẹ́ èèyàn kan ó fẹ́ ṣiṣẹ́ òun tún ẹ mọ̀ pé òun ti ní ìrírí lọ́pọ̀lọpọ̀ tó pọ̀ òun á lè sọ pé eléyìí wọn kì í ṣe báyìí ní táìmù báyìí òkè jẹ́kẹ́ni báyìí wá sí jẹ́kẹ́ni báyìí wá sí jẹ́kẹ́ni báyìí wá sí bọ́ tó náwó ẹ̀ tó mọ nǹkan kan wọ́n máa gbá ẹ wọ́n máa gbá ẹ dáadáa wọ́n á gbá ẹ dáadáa. ẹ ṣeun ìbéèrè last kí n ṣe pé ìbéèrè yìí gangan wá ni mo fẹ́ béèrè tó jẹ́ pé yóò fi káàdì lẹ́nu pé ó ṣe jẹ́ pé àwọn obìnrin ni àwọn èèyàn máa ń sá eré sí ju àwọn ọkùnrin lọ gbogbo obìnrin sábà máa ń sá eré ju ọkùnrin lọ kí ló fà sá. tábàárẹ lè tó bá ṣẹ̀ dé ní industry á gbọ́ pé alágbájá máa àwọn àti mọ́lágbájá ó ti ń lọ sókè òkun ó ti ń lọ sí àríwó ó ti ń lọ sí gúúsù ó ti ń lọ sí ìwọ̀ oòrùn á ti ń lọ sí ìlà oòrùn àwọn ọkùnrin tó sì ti pẹ́ ń bẹ àti ń sábà rí wọn kí ló máa ń fa kùdìẹ̀kùdìẹ̀ yẹn sá kí lẹ lè sún pẹ́ àbí
ẹ jẹ́ jẹ́ béèrè lọ́wọ́ yín sà. ohun tí èmi mọ̀ tó dé mi lójú ni wípé kò sẹ́ni tí ìgbà tàbí àkókò ẹ̀ tí ò ní. even igi tó bá so èso méjì àbí gbogbo èso tó ń bẹ lórí ẹ̀ kò ní pọ́n lọ́jọ́ kan. àwọn kan á kọ́kọ́ pọ́n, àwọn kan dúdú, tó bá yá àwọn kan pọ́n. so àsìkò tí wọ́n ló dé yẹn. so èèyàn kàn lè sọ pé bóyá tọrọ rírọ bẹ́ẹ̀ mi ṣe rò lọ́dọ̀ tèmi o, èmi mọ̀ pé àsìkò oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dẹ̀ máa dé ní time tí Ọlọ́run bá ti program ní òkè time ti ní. ẹ ṣe lọ́lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe bá a ṣe pè yín tẹ̀ jẹ́ wa ẹ bá ń kí àwọn ará ilé pẹ̀lú orúkọ yín káwa náà máa láǹfààní láti dàgbére. gbogbo ará ilé pátá mo kí yín o, orúkọ mi ò yí padà, Olúwadámiláre ọ̀rọ̀ àyè. ẹ ṣe gbogbo ilé tẹ̀rín láǹfààní láti máa gbọ́ wa òun náà lẹ́yìn náà ti láǹfààní láti gbọ́ pẹ̀lú bàbá wa tí wọ́n dárúkọ wọn tán sí tó jẹ́ pé àgbà òṣèré ni wọ́n òṣèré ní tìyí tá a mọ̀ sí ṣíọ̀ fún wọn lápá. ẹ ṣé o àjọṣe òní gbàgbé ẹ má jẹ́ ká gbàgbé láti subscribe sórí channel wa lórí YouTube ní lórí Facebook ní lórí TikTok ní lórí Instagram ní lórí X ní fìràwọ̀ ṣàwátì o ẹ ṣé.